onígbàgbọ́ inú ayé kíkẹ́ jó inú ayé kíkẹ́ jó lójú ayé onífẹ́ mi lọ́kàn tẹni sọ́tún nífẹ́ mi àwọn ṣe mọ́ ọ̀rìn lójú ayé lójú ẹ̀rí bí. KG, I have something very important. Come on, let's attend to the office. Important tó wà ju ilé ẹ lọ. Tó wà ju ilé ẹ lọ. Padà sínú ilé. KG, kí ni nǹkan tó drive àti ọkọ̀? Wọ́n láti lọ bí iṣẹ́ ìlànà kọ́ sílẹ̀. Àdúgbò padà sínú ilé sẹ̀. Padà sínú ilé sẹ̀. Padà lẹ́ni. Padà sínú ilé. Padà sínú ilé. Padà sínú ilé. Ó lọ́bi kankan lẹ́ni. Ó lọ́bi kankan. KG, what is it this morning? Ó lọ́bi kankan tàbí kò padà sínú ilé. I have something very important láti attend to the office. Okay, ó important ju ilé ẹ lọ. Ó important ju ilé ẹ lọ. Padà sínú ilé yẹn o. Kí ni reason kan tó ṣe fẹ́ kí n padà sínú ilé? Okay, KG. No, you must tell me. Give me one reason why I have to go back in there. What? Why? Bọ̀dé mi àti ẹjọ́ ń sọ̀rọ̀ ní kò tó bọ́ta. Kí ló ń sọ mo ti sọ fún ẹ pé ẹ máa attend sí yẹn later. I have to work. KG, you don't understand pé gbogbo nǹkan tí wọ́n provide for ẹ tí wọ́n wà nulẹ̀ tó ṣe kankan èmi láti ṣiṣẹ́ láti máa ṣe provision yẹn. Mọ́mí ẹ jẹ́ kí dáàdì máa lọ bí iṣẹ́. Dáàdì ẹni kò bá sọ̀rọ̀ kó pọ̀ kan tí mo bá sọ nulẹ̀. Dáàdì ẹni kò bá sọ̀rọ̀. Ìta àgbẹ̀ láyà o igi ata gbólókò lójú ìràwé kì í ta àgbẹ̀ láyà o kò sóhun kọ̀ọ̀kan kan dẹ́dá máa lè ṣe tí ó ní padà tó láti òkè. Ìlọdẹ ọkùnrin yóò láì ṣe wúrẹ́ láì ṣe ajá. Ìlọdẹ ọkùnrin yóò tó sọ ìyàwó rẹ̀ dàpọ̀ ẹwà o pàálé ní pàálọ́lá. Hello, big mommy. Daddy, my mom is beating me again. Oh yeah, be for that. Give me your daddy. Get out of here! What's down there? Idiot! Just kidding. Okay, kò gbà lọ́wọ́ àbí? Ó dẹ̀ ti wọ́n in fact tó bá ti tó àṣìṣù fọ̀rọ̀ máa ń là ní. Ó yá fi sí spíkà báyìí kó máa gbọ́ ohùn mi. Ó bẹ̀rẹ̀ ní ọmọ yìí. Wọ́n sọ mi lórí ikú. Ọdún yóò ṣì. Àti kejì. Àtẹ̀wọ̀n àtẹ̀wọ̀n sí ìwòwò. Àgbàdo fún yẹn. Kí ló dé kí ló ṣẹlẹ̀? Sọ́rí, ó ti ṣe ti pẹ́. Àìmọ́ sọ̀rọ̀ mi ní òkè ṣẹ́rẹ̀ rẹ̀. Ṣó sì rí ẹni sì? Kí ló dé? Ṣó lè sọ orí kíkọ́ kan pa ni? Ṣó fẹ́ ṣiṣẹ́ lè ṣe fún mi ni? Ìyàwó mi ni nǹkan tó léwu mi ni màá ṣe fún un. Ìgbà tí mo sanwó orí ẹ̀ṣẹ́ ìsìn bẹ́ẹ̀ ni. Ẹ̀yin lè kọ́ ní ìkọ̀kúkọ̀. Má bẹ́ẹ̀ ni ẹ̀ka lẹ́nu. Okay, kò sí wàhálà. Continue. Máa lù ú ṣe bí mò ń gbáriwo. Máa lù ú. Olórí burúkú wọ́n ṣàǹfààní ọmọ ọwọ́ kí ìràn yìí. Kí ló dé? Ṣó lè sọ ọmọ ẹbí ọkọ̀ pa ni? Ìfọ̀ kí mọ́tò mi ti ẹ̀dà. Àgbo wọn ní sùn nílé wọn ẹ̀ lẹ́yìn. Ìlọdẹ ọkùnrin yóò láì ṣe wúrẹ́ láì ṣe ajá. Ìlọdẹ ọkùnrin yóò. No, kò normal na kò proper na. Wọ́n mọ́ tó rẹwà báyìí, wọ́n mọ́ tó fine báyìí. Báwo lọkùnrin kan in his right senses tó kọ́ máa wọ pé ìwọ ọmọ tó dá báyìí, ìwọ ọmọ tó rẹwà báyìí kó dẹ̀ máa lù ẹ́ láì ṣaṣọ òfin tí ó ń já wèrè. Báwo lọkọ ẹ̀ṣẹ̀ máa lù ẹ́ everyday tó dẹ̀ feel pé okay o kò máa manage ẹ̀ bẹ́ẹ̀. All right now, mo dẹ̀ máa sọ fún ẹ, wọ́n ní bàbá yẹn wá jẹ́ kí n lọ discipline fún ẹ lẹ́ẹ̀kan. Ìwọ ò lè jà ṣùgbọ́n onídàáda tèmi tó gbójúlé. Èmi mọ bó ṣe ń discipline ọkùnrin dáadáa. Jẹ́ kí n rọ bẹ́ẹ̀ discipline lẹ́ẹ̀kan pé ọlọ́ọ̀ba ó pọ́nrọ ẹ̀ máa straight ni. Lájẹ́ láyé ẹ̀ kò ní fọwọ́ kan obìnrin mọ́. In fact, ó kọ̀ tẹ̀ lè decide pé òun ò fẹ́ bá obìnrin kankan ní àjọṣepọ̀ mọ́. Because ọpọlọ ẹ̀ máa pé wá straight ni. Kí ni gbogbo rubbish yẹn? Nísù kí ló dé? Ní sùúrù náà gbogbo nǹkan tí kókó báyìí ni ṣé bọ́kọ mi ni má wọrí torí Ọlọ́run má lè jẹ bẹ́ẹ̀ fílẹ̀. Wọ́n máa manage.
gbogbo kan ti ẹ báyìí bíṣọ́ ni. Ìfẹ́ máa manage ẹ̀ báyìí. Honestly, kò yẹ kó máa lọ báyìí náà. No, kò normal náà, báwo lọkùnrin ṣe máa nù ẹ́? Right. Try láti understand nǹkan tí mò ń sọ. Marriage ni now. Ó yẹ kéèyàn máa enjoy ẹ̀ ni kò ń ṣe kéèyàn máa enjoy ẹ̀. If a marriage is not working out anymore, then you walk out of it. Oríṣiríṣi là ń gbọ́ everyday now. Wọ́n lọ́kùnrin àtobìnrin kan, ọkọ àtìyàwó kan, wọ́n ń jà nínú ilé, wọ́n fi ìgò gúnra wọn pa. Ọkọ àtìyàwó kan, wọ́n fọ̀bẹ gúnra wọn pa. Ṣé nígbà tí ẹ bá débẹ̀ ni? Marriage is not by force. It's better to be alone and be happy than be with someone and be unhappy. Try and get what I'm saying. This is not right. Tọ́kọ ẹ bá nú ẹ lójoojúmọ́ kò normal. Ara ń ta mí o torí mi ò tiẹ̀ lè gbà. Ọlọ́run máa ń gbọ́ mi lè gbà láyé èmi Adéjọkẹ́. Wọ́n ti bí alájà ọkùnrin náà tó fẹ́ gbé náà wojú. Ó ti rójú olóró kan sí. Ṣé mo sì ráyè ọkùnrin? Ebi mo ti ráyè òṣì. Èmi tí mo wọ́n sùn kiri lórí street. Ọkùnrin olórí púpọ̀ akọ̀mọ̀ á pọ́ọ̀chì mi ká. Ajé ìjà ò ní dá. Ọ̀nà máa yọ̀ fún ẹ̀fọn ni. Adéjọkẹ́ máa farabalẹ̀ ṣé ní gbogbo nǹkan ti tiẹ̀ ó máa mú lé kókó kí ló dé yóò lé tó yẹn náà ní sùúrù ọkọ mi ni mo dẹ̀ ní mo máa manage ẹ̀ bẹ́ẹ̀ má wọrí mi gan mo ṣe mistake máa fẹjọ́ sùn ẹ̀ kí ló dé náà. Wọ́n máa manage àbí kò sí wàhálà wọ́n ṣáà sọ fún o tó bá ti délé sọ fún kó jẹ́ kó yẹ gidi kan ni pé kó lọ má kojú tèmi o ọlọ́ọ̀ba ọjọ́ tí má pàjẹ́ nígboro máa jọ ìfún ẹ̀ jáde fún ni. Mo hate kọkùnrin máa maltreat obìnrin. I hate it. Báwo ṣe máa ná obìnrin? Nǹkan ẹlẹ́gẹ́ lobìnrin mà. Má worry. Jọ torí Ọlọ́run. Òun sọ sí pé tó bá parí ẹ jọ torí Ọlọ́run má ṣe anything fún. Má ṣe anything má ṣe fún nítorí Ọlọ́run. Kò sí wàhálà. Mo ṣáà sọ fún ọjọ́ tó bá ti rí mi kó tètè jápa. Ṣé o ti gbọ́? Bí kò jápa. Torí èmi ò fẹ́ mọ̀ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ wàhálà máa kọ̀yà fún ẹ. Ọlọ́run máa kọ̀yà fún ẹ. Ó sọ ọkùnrin ṣe èrè gan ṣá. Wọ́n kọ́ máa rágbá ilé. Jọ torí Ọlọ́run mi ò ránṣẹ́ o. Mo sọ lẹ́ẹ̀kan gbogbo nǹkan ti ẹ báyìí líle ni kò rọrí. Sniper jọ torí Ọlọ́run mi ò ránṣẹ́ líle gbogbo rẹ̀. Mo ti gbọ́ tiẹ̀. Èmi ṣáà mọ̀ pé máa kọ̀yà fún ẹ lọ́jọ́ kan. Ọlọ́run bá ń gbọ́. Ó ti yẹ mi mọ̀ pé olúkọ̀yà ní sọ́ni. Sí wàhálà. Àwọn ọkùnrin ṣe èrè gan ṣá. Ó kọjú sáwọn kan ẹ̀yìn ló kú kọ sáwọn kan wáyé yìí dọ́gba ọgbọ́n inú ló yẹ ká kúrò bọ́rọ̀ bá dàbí èyí o ọ̀rọ̀ ìyá ṣe wá ní kàyéfì nígbẹ̀yìn o. Madam so Mr. Ade ṣe ibi flower ìṣe wà yìí mo máa wish kó pé bíi mẹ́ta kẹ́ẹ̀kan wà ń bẹ̀ kẹ́ẹ̀kan náà dẹ̀ wà ń bí báyìí so kẹ́ wá bá mi wá nǹkan kan bí omi máa jáde láti ìsàlẹ̀ báyìí kò ní ìdínpá ìṣe máa gbé omi ká máa ṣèṣe máa water ẹ̀. Nǹkan tẹ́ sọ ti yẹ ṣẹ́rí irú eléyìí òun ni màá bá yín ṣe síbí báyìí kò máa tún bá yín beautify ó tún máa make sense ju eléyìí lọ ṣe ti understand màá tún bá yín fi flower kan tún máa wà lórí tẹ́yìn náà bá rí ẹni ayé mo pé mo lè ṣiṣẹ́ tí ò dáa fún mi but owó yẹn máa gbé pẹ́lú ju ti tẹ́lẹ̀ lọ. ìyẹn náà kì í ṣe problem but mo fẹ́ àwọn nǹkan tó jẹ́ pé bí kí náà wà láàrin ẹ̀ náà ṣe understand mo like ẹ bẹ́ẹ̀. ẹ má worry yẹn ò ṣe problem iṣẹ́ mi tí wọ́n náà mo ṣe jẹ́ good horticulturist ẹ má worry I will give you the best. if possible kẹ mú àwọn kọkọ báyìí kẹ fi gbé náà sí kó lè wọlé ṣe ti yà so ẹ jẹ́ ká lọ sí làbálẹ̀ má lè tètè mọ bí màá ṣe send owó insta account ṣe ti gbọ́ but when I send owó insta account make sure pé èdè ṣiṣẹ́ mi. ẹ má worry no problem. pé má tọ́ pé kí má worry mi. tẹ́lẹ̀ mo aṣọ yẹn má worry. àná mi. Àwọn ìyá ńlá kú ẹ̀ wò lànà ẹ̀. Tá lànà ẹ̀? àti ṣì máa ti ní jáàtì tẹ́lẹ̀ ni. Ṣé onígbà tí èmi àti ẹ̀fọ́ jọ yọ búrò àbí? Ìwọ nu àbúrò mi kí ló ṣe fún ẹ? Kí ló àbúrò mi ṣe fún ẹ ṣàfẹ́gbẹ́ ilé lọ́wọ́ ni? àti bọ̀ ẹ̀rí aláìsí pé inú estate la wà ìnà kò yẹ kẹ́ máa pariwo mọ́ mi lójú títì báyìí. Mo ṣe lèmi gbé. Mo ṣe lèmi gbé dandan mi lọ́hùn. Ìwọ ń gbé nínú ẹsẹ̀sì ojú òye lèmi gbé mu ṣi. Now, wọ́n bí báyìí, ọjọ́ kìíní ọ̀nà tí wọ́n tàwọn fámílì ẹ̀. Tàwọn ń dọ̀bálẹ̀ ṣé bàtẹ́ máa mú àbúrò mi ṣe sọ́pẹ́ yẹn máa nà ni. Tẹ́lẹ̀ ló máa nà ni. Ó sọ di punching bag tó gbé mi ò sọ̀rọ̀. ṣé tí àbúrò yóò bá ṣe màá kọ́ dédé mú ẹgbàá máa dédé nù ni ṣé bí ilé ọkọ lẹ́yìn náà wà ẹ̀yin ọkọ yẹn máa ní misunderstanding ẹ̀ mo bẹ ṣe ṣẹ̀tẹ̀ láàrin ara yín tí bàtí àwọn mi náà bá ní misunderstanding ẹ̀ máa mo bá yín máa ṣẹ̀tẹ̀ láàrin àwọn méjèèjì pé ẹ̀ dá sí. ṣé ọ̀rọ̀ ló ń sọ nígboro ẹnu yẹn ó dà pé orí ẹ ti yí àbí
òun ló ṣe ń nu àbúrò mi tí ọ̀tẹ́bùrò mi bá ti ṣẹ́ ọ̀ lè fojú kó àwọn ọkùnrin ẹgbẹ́ ìṣẹ́ máa ń mú ṣètò máa ń jáde nù lẹ́ni má wọrí mo máa fi ẹjọ́ òfin ni. wọ́n ṣe realize nǹkan mo máa fi ẹjọ́ òfin mo máa report ẹ fẹ́ wọ woman rights. irun wọn ti sùn ó lé lẹ́yìn ẹ́ kí ni mo ti sọ kí ni mo ti sọ. àǹtí bọ̀tẹ́ ní sùúrù náà ṣe bí ilé ọkọ lẹ́yìn náà wà. ó lè kó lè ti dàrú. ṣe realize pé ọkọ àbúrò yìí ni mo jẹ ṣá. ó lè nà mí nà mí ọ́ àpò ìṣẹ̀ máa nà yàwó ẹ̀ nà mí nà mí nà mí gbẹ̀mí kí ọkọ ẹ̀fẹ̀ nà mí torí pé mo sọ pé kó ṣe ń nù ẹ̀. àǹtí mi àǹtí mi gbẹ̀bọ̀ kí ló dé tí wọ́n pariwo lọ́kọ̀ mi lórí báyìí. kí ló dé. mo ní kó yẹ inú ẹ̀ mọ́ ni. kí ni ti yín náà kí ló ṣẹlẹ̀ gbọ̀ngàn kí ni ti yín ewu ní gbọ̀rọ̀ mi sọ gbogbo ọ̀rọ̀ mi sọ lẹ́rù ẹ̀mí bọ́lá yẹn sọ ẹ sọ fọlọ́ ọ̀rọ̀ sẹ́yìn kí ló dé kí ló dé ṣé mo sọ àwọn òkè tí má kàn sílẹ̀ fún yín bọ́ọ̀lù nù mí ẹ jọ bọ́lá lọ sóòtì ojú mi kọ́lẹ̀ ó bá ti yọ bóyá ọ̀tí yọ̀bọ̀ yọ Pàdé alábìjọ. Tóyìn bàbá yẹn tó kú fún ẹni. Tóyìn. Kí ni ti yín? Ẹ jọ bọ́lá náà, ẹ gbọ́ fọ́lá àbàbẹ̀ yìí. Ẹ má lè mi kúrò ní ẹrù mi. Èmi kọ́ mo ní pé kẹ́ kúrò ní ọkọ̀ yín. Ẹ jọ kí ló dé. Tó bá sọ ní aláàbò ara. Ẹ jẹ́ kó sọ mí ní aláàbò ara kò sí tó pọ̀ yìí. Ẹ jọ torí Ọlọ́run. Tí má ní kẹ́mẹ́ kúrò mi lẹ́yìn fẹ́ kì í kúrò mi. Ṣé tí wọ́n ti kúrò mi àti wá kọ́ wá bá yín lé yín? Ó sì lógun fún ẹ. Ẹ ṣe ẹjọ́ lò ó. Ẹjọ́ lò ó. Àwọn olóògùn yẹn máa kákú òlò. Ó máa kákú òlò jù. Ẹbí mi nìṣọ́nù lé. Ọlẹ́gbẹ̀gbẹ̀. Ẹ jẹ́ ṣàtìrì. Májà nìṣọ́nù lé. Kí ló ṣẹlẹ̀? Mo máa ṣe olómi ìdúró. Ẹ dúró síbẹ̀ dàgbà síbẹ̀. Tóyìn kébì jẹ́ pa. Ẹ ọmọ ọ̀dọ̀. Ó sì pẹ̀lú pé tọ́ra lèmi náà wà. Ẹ máa gbọ́jà wá fún yín. Èmi Tóyìn ní kébì jẹ́ pa. Ẹ jẹ́ pa. Kébì máa lọ. Ẹ ti Tóyìn. Àwọn ọ̀ṣọ́ báyìí tilẹ̀ fún máa tiẹ̀ wọ́n ta. Nítorí pé mo bẹ́ẹ̀ sọ òótọ́ ọ̀rọ̀. Ìwọ lọ́hùn. Àbúbọ̀ ìṣèlógún fún ẹni. Tóyìn. Tóyìn má jẹ́ kí ọba yìí bá yẹ ẹ̀ níta. Àwọn ọ̀gùn ní ọ̀gùn lọ́dọ̀. Àlọ́kùn lọ́dọ̀. Má tajà sílẹ̀ fún mi, bá mi sílẹ̀kùn ní àbúrò mi. Tóyìn. Ọ̀gùn ní ẹlẹ́dàá ìyàwó Ọlọ́run. Kò ní kókùn yẹn ṣiṣẹ́. Tóyìn. 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 Bàbá yìí. Ọ̀rọ̀ wáyé ó kọjú sáwọn kan ẹ̀yìn ló kú kọ sáwọn kan wáyé yìí ò dọ́gba ọgbọ́n inú ló yẹ ká kúrò bọ́rọ̀ bá dàbí èyí o ọ̀rọ̀ ìyá ṣe wá ní kàyéfì níbẹ̀ yìí o. Kí ni kí ẹ fi ṣe? Mo ń gbọ́ nínú conversations ẹ̀yà tó ní gbogbo ẹni ìdúró kan lọ́la. Ló lè sọ fún mi pé weekend mo máa tó lè fún mi. Òun ló jẹ́ kí n ṣètò ẹ̀wà. Mọ́mí, oúnjẹ ọmọ ni tẹ́lẹ̀ máa jẹ́ pẹ́pẹ́pẹ́pẹ́ tí ò dẹ̀ ní kóró lẹ́nu ní mọ́mí. Mọ́mí bá ń fífẹ́ gbà. Lóòótọ́, wíwá síbí mi tí mo wà bí láti jà mí nítorí nǹkan tí mo fẹ́ fowó ìṣe ni. Tó dẹ̀ tí nǹkan yẹn dẹ̀ máa bọ́ sódì tó bá fi kọjá ọ̀la. Àmọ́ nígbà tó pẹ́ dẹ̀ ta kú wípé dandan du weekend. Èmi ti mọ́kàn kúrò bẹ́ẹ̀ mo ti pọkàn mi pọ̀ sójú kan pé ìfẹ́ tọlọ́run ni kò ṣe. Nígbà tó wá fún mi lówó yìí sí tó ní kí n wá. Kéjì ìgbà tí kì í ṣe wípé bóyá o ti dìdí prepare mind ẹ kalẹ̀ wípé mò ń bọ̀ láti wá béèrè fún assistant lọ́wọ́ ọkọ ẹ̀. Iṣẹ́ ẹ̀ ní ẹ̀tọ́ ẹ̀ ní ìlérè tó fẹ́ máa bá ṣiṣẹ́ ẹ̀. Moreover, mo mọ̀ wípé owó tó fún mi definitely ó máa ní nǹkan tí wọ́n fúnra rẹ̀ fẹ́ fi ṣe tó dẹ̀ máa important ẹ̀. So ọkọ mi máa appreciate ẹ̀ but then má bínú. Mọ́mí ẹ sọ pé mi lè ṣe nǹkan fún mi. Nǹkan tí bá ṣe fún mi ọkọ mi ló ṣe o. Nǹkan tọkọ mi náà bá ṣe fún yìí ni mo ṣe. Mọ́mí ẹ bá ń fífẹ́ gbà. Ẹ fífẹ́ gbà mọ́mí. At least èyí náà ní ìmọ̀ tẹ́fẹ́ fi ṣe ọ̀la tẹ́fẹ́ fi ṣe kó lè bá nǹkan tẹ́ máa fi ṣe ní mọ́mí ẹ̀ gbà. Ìmọ̀lẹ́kẹ́lẹ́ tẹ́ náà fi ṣe ìmọ̀ tẹ́fẹ́ fi ṣe. Kejì,
sí ò ní tẹ ò ní débàjẹ́ sórí ọmọ mi yẹn ọ̀tún á kùn ọlọ́run ní bá mi ṣe lélẹ̀ tí kan àwa jíire ẹ̀ lójú ayé. ẹ̀yin náà pé fún wa mọ́ mi. àmì jésù ó jọ mí lójú gan-an ó ṣe máa dà but in case tí èmi ò bá dẹ̀ suggest kìíní kan jẹ́ àṣẹ báyìí tọkọ ẹ bá fún mi ní owó yẹn weekend ìwọ má jẹ́ kó mọ̀ pé o ti fún mi ní owó yẹn so tó bá fún mi màá lè rí fún ọdẹ bá rẹ fún mi. irọ́. kí n tún gbà pín eléyìí. ẹ ṣe máa dé ojú ìdíje. Bọ́lá ọ̀rọ̀ ọmọbìnrin ni ó ti fẹ́ pín mi lẹ́nu ti sú mi. Wàhálà iná ni lójoojúmọ́. Wàhálà ojoojúmọ́ iná ni. Tábà já sí ọ̀rọ̀ kò dáná fún mi. A máa jà sí pé mo pẹ́. A máa jà sí pé ta ló ń pe fóònù mi mo bóbìnrin sọ̀rọ̀. I don't know ìbá mi fẹ́ ṣeré ìdá. Ṣé nǹkan tí máa sọ fún ẹ ní pé wàá lọ ṣe ọ̀pọ̀lọpọ̀ sùúrù ni? Ṣé oríṣiríṣi obìnrin ló wà ní ayé? Èèyàn máa pàdé mi tó jọ pé ó máa fihàn ní ìfọ̀kùn báyìí. Èèyàn máa pàdé mi náà tó jẹ́ pé ó máa fihàn wàhálà. Orú ìyàwó tèmi fẹ́ onísùúrù obìnrin ìwọ náà dẹ̀ mọ̀. So irú ti tẹ́ǹsì o ti mọ bóyá jẹ́ nìyẹn wá lọ fi sùúrù sùúrù with time she will change. Wà àwọn ìyàwó náà ta ni. Bọ́lá how long will I listen to this sermon? For how long? Mo fẹ́ gbọ́rù sermon kí máa ṣe sùúrù. Kí ni ti ń pin mí lẹ́mìí? We've been on this for a very long time and she's not changing. I understand. The only thing I can tell you is that go love is so because if there's any other thing tí mo lè sọ fún ajẹ́ pé mo ń parọ́ tán ẹni. Ṣó ilé ayé tá a wà yìí, a lot of things don't ṣẹlẹ̀. Báyìí wà yìí ní ìsìn pé wọ́n complain ní tèmi, náà complain ní tèmi. Oníkálukú ló ní problem from face ní òun mẹ́. So èyí tí wọ́n face yẹn, so wàá lọ ṣe ọ̀pọ̀lọpọ̀ sùúrù pẹ̀lú ìyàwó ẹ̀ ni. Ọlọ́run dẹ̀ máa fún ìṣe. Àmín. Anyways, báwo ni àwọn ṣe ń kọ ẹ̀? Ṣọ́jà ti dé láti China. Orí ọjà yẹn náà gan-an mo ṣe wà báyìí mo ṣe wà. Kí ló fún? Wọ́n ti seize ọjà mi. Kí ló dé? Ṣé mi sọ fún ẹ ni? Ó sọ fún mi, èmi ṣe expect pé tọ́jà bá dé o, màá gba bí ìdajì inú ẹ̀ kí n tẹ̀ kó sí store wa. Ó dàbò yìí sọ fún mi nsìn bí a tó bá dé màá lè get tètè but for now mi ti ayé clear wọ́n ti hold it. No, ìyẹn máa ní ìyànjú. Tábà débi tá à ń lọ sìn, màá bẹ̀ pé nìkan kí n tẹ̀ fún nọ́mbà ẹ̀ pẹ̀lú látọ̀dọ̀ bí mi ò lè pè lójú ẹ̀. Àbúrò controller general ni. Wow, that's he should be able to do something. Okay, ṣe What are friends for? Ṣe gan. Ṣé ọ̀nà ti rí bẹ́ẹ̀ yẹn sí? Wọ́n ronú pa ìyàwó tèmi ronú pa business. Àbúrò ṣe àmà ṣàánú àwọn. Different folks, different stroke. La ọ̀rá lé ayé. Àbí sùúrù ní ṣe gbẹ kọ́lọ̀ dẹ̀ máa kọ́ àmọ́ ṣe ni. Ọ̀rọ̀ wáyé ó kọjú sáwọn kan ẹ̀yìn ló kú kọ sáwọn kan wáyé lọ́gbà. Stop beating mommy. Mommy every time. I don't like it. Okay, darling. I will talk to him. Yeah. Ṣùgbọ́n kò tọ́ mi sọ̀kalẹ̀. Ṣé ó yẹ kí wà àti ọkọ ẹ máa jà lójú ọmọ ẹ̀? Wọ́n gbọ́n kò tó ń sọ fún mi sìn. Tábàjẹ́ ìbí ẹ wà ní ara àti ìbí kò sí nǹkan I'm fine. Ṣe rí kíní kan lójú mi, ṣàkígbà kan lójú mi, ṣe ráwọ̀ kan lójú mi. Ṣé ló ní kọ́kọ́ ẹ sọ̀rọ̀ ó sọ̀rọ̀ ni? Ṣé wọ́n ti máa ń gbé gbà lè ní gbà lọ́la? Nǹkan ló máa ń fọ́bọ̀ sí lára. Ṣé ló ní kọ́kọ́ ẹ tiẹ̀ sọ̀rọ̀ kó fèsì ni? Bí mo ṣe fi sílẹ̀ kó máa wò ó. Wọ́n jẹ́ wọn ní I'm fine, I'm good, kíní kan, àṣé nǹkan ṣẹlẹ̀. Àbọ̀ mi dàbí àwọn ará àtọ̀hún. Ìgbádùn kan 5 million, ìgbádùn méjì 10 million. Suffering and smiling. Ṣé ẹ gbọ́ rí bẹ́ẹ̀? Àmì ọkọ mi ò lù mí. Yes, of course, kò lù mí. Mo ṣe máa sọ fún yín tẹ́lẹ̀ pé tó bá lù mí ẹ ti máa lápá lára mi. Tàbí kí n ti pè é kó lù mí. Kó lù mí náà. Èyí ẹ̀ gbogbo ara mi. Ẹni gbára mi nìt. Mo ṣe máa lù mí. Ìgbà mi kò máa ń bá mi ṣeré. Ìgbé ọkàn lè bá mi ṣeré kó fọwọ́ kàn mi báyìí sílẹ̀ mọ́ ọmọdé akọ̀fẹ́ gbà beating my mommy. It's not beating me. Why are you saying this now? Máa ojú ọmọ fún mi. Fílẹ̀. Máa ojú ọmọ fún mi. Máa ojú ọmọ fún mi o. Má kọ láyà jẹ. Ṣé ọ̀nà ọmọ yẹn pa ní ṣé ọmọ ẹgbẹ́ rí ẹtì ni? Ó yá lọ change. Lọ change for good o. That's just it. Sísá mi, ẹ ti jẹ́ ká fi rẹ̀lẹ̀. Báwo ni ìgbó ìfẹ́kọ́ wá láti Dubai? Ọ̀rọ̀ tí mo sọ ti ń pọ̀ jù.
ṣìfọ̀rọ̀ bòdì sílẹ̀ ọ̀rọ̀ tí mo ń bẹ ìsọ yìí ọ̀rọ̀ tó wà lẹ́yìn kò ní sọ. Can we talk about something else, please? Please, sister me. So gbogbo tí mo sọ látara ìkọ̀sọ̀ ọ̀rọ̀ Why rẹ̀. are you waiting? Mo gbé. Obìnrin yìí ò dákun dàbọ̀ fìwà kún. Máa mú ẹ̀gbọ́n náà. Wọ́n kejì. Mọ́mí, ẹ ti sùn. Ṣé wọ́n ti sùn wá sí ìṣòro ní ìbò yìí? Kí ló dé tó lọ sùn? Wọ́n ní màá dúró jù lọ lọ́wọ́ ọkọ̀ tí ò wọlé. Mo dẹ̀ ti pé aago ẹ̀ kò gbé. Ọkọ ẹ̀ wọlé mú ẹ̀. Ṣé bó ṣe máa rìn nìyẹn ni? Wọ́n rò kí máa rìn bẹ̀rù. Àwọn pápá ti ní official meeting báyìí, ó máa ń pẹ́ kó tó wọlé. Ó dẹ̀ pé wò. Mo ti pè mọ́mì gbogbo àrùn, but kò ní pẹ́ dé. Wọ́n ní ẹ̀rọ sùn tí kò ní pẹ́ dé. Tó bá ti dé tó bá gòkè lọ́jọ́ sí ní yàrá mi. Ṣùgbọ́n tí bá ti sùn ọmọ àwùrẹ̀ jìnnà tí mo fẹ́ sọ fún ẹ tẹ́lẹ̀. Àkókò máa sọ́ra àwọn. Ó dára mi. Aláfin gbẹ́lẹ̀ ọkọ̀ ń dákun fìwà kún. Ìwà aláfin gbẹ́lẹ̀ ọkọ̀. Ṣẹ̀báyé, ohun tẹ́dá ò mọ̀ lòkó. Ó lè padà jábọ́ fọ́ bí ẹyin, ó lè padà jábọ́ fọ́. Ohun tá a ní o, dágbé gẹ̀gẹ̀, ohun tá a ní o. Àwọn kan ń ṣàfẹ́rí ẹ̀ níbi kan, ohun tó ní tó wọ́n lò. Àwọn kan ń wà lójú méjèèjì, wọ́n ò dẹ̀ rí. Ìlú kankan lọ̀rọ̀ wáyé, ó kọjú sáwọn kan ẹ̀yìn ló kú kan. Àbíkọ́tà kan ìdáre ló bá dáre, ta ni ó bá gbé ayé. Kò máa jọra wọn, ayé kò máa jọra wọn. Kò ga o. Ọ̀rọ̀ wáyé, ó kọjú sáwọn kan ẹ̀yìn ló kú kan. Táwọn kan wáyé lọ́ba. Bá màmá ṣókè. Ṣé kí n fi ṣúgà sí? No, má fi ṣúgà sí kan, lè fi ṣúgà sí pẹ̀lú. Eji wọ ni mo ń kí náà. Okay. A ní kí ló ń kí mi fún? Okay. What have I done again this morning? Kí ni mo ṣe fún ẹ gangan? Kí ni ẹ̀ṣẹ̀ mi ń sìn? Ṣó yẹ kó o bèrè lọ́wọ́ nǹkan tó ṣe fún mi? Kí ló ṣe fún mi? Látàánú tó ti lọ. O wá mo tí yóò sùn sórí mọ́tò. O wá sùn sínú street òun disgrace rẹ̀. Àwọn ọlọ́dẹ wá ń pè mí. Mo mọ̀ mọ́ sọ fún ọ pé kọ́ jẹ́ kó sùn sórí mọ́tò yẹn mọ́jú ni. Moro kejì. Tí wọn náà dẹ̀ ṣàbíamọ tó mọ bó ti ṣe ẹ́ ṣètọ́jú kíkí tiẹ̀ náà tọ́jú kíkí ẹ̀ mú bọ̀ wá dẹ̀ lóhùn. Kejì. Aṣẹ́wó èèyàn báyìí ni. Tí wọn náà dẹ̀ ṣàbíamọ tó mọ bó ti ṣe ń rí lára. Ó ti ọmọ mi mọ́ta. Ó jẹ́ kó sùn tàmọ́jú. Kí ni tó sọ fún ìgbà tẹ́mi wá bẹ́ẹ̀ bí pé kílódé ti wọlé sùn? Ṣé mo sọ fún mi pé ọkọ ẹ̀ ṣì wà níbi iṣẹ́ ni? Àbí? Ó ló wà ní mítìn. Mo dẹ̀ ní kó pè é pípẹ́lẹ̀ ti ṣú. Ó tún sọ fún mi wípé òun pò ní orí ìjẹ́. Ó ní tó bá ti wà mítìn bẹ́ẹ̀ pé ó máa ń pa fóònù. Ìyẹn ní pọ́nmọ́ mi ti wà títì ní gbogbo ìgbà yẹn. Ó wá mọ̀ mí kú mọ́. Mom, it's okay. It's alright. It's my fault. Am I with the school there? It's okay. Mommy, it's okay. Kí ló okay? Kí ló tó ń ṣọmọ mi báyìí? Ọlọ́run máa jẹ́ kárí nǹkan burúkú.
ó fi ọmọ tèmi sílẹ̀ síta mọ́júmọ́. Ó kẹ́ sọ fún mi tí nǹkan kan bá lọ ṣẹlẹ̀ ọlọ́ba yẹ kí nǹkan búburú ó ṣẹlẹ̀ tẹ́lẹ̀ tí bá lọ ṣẹlẹ̀ sọ́ta ẹ̀ fa òtí bìlíìfì pé wà lọ́kọ̀ ní àbí jọ́sọ fẹ́ fọ ọmọ mi ìfẹ́ mi ni. Kódà ó disappoint mi ibi tí mo fi ẹ́ ṣiṣẹ́ ni mi ìbá ẹ̀ bẹ̀rẹ̀ rárá àṣìṣe ló fi wà pamọ́ kéjì àṣìṣe ló fi wà pamọ́ èmi ò bínú o. Mo tún gbọ́. Ọ̀rọ̀ wáyé ó kọjú sáwọn kan ẹ̀yìn ló kú pọ̀ sáwọn kan wáyé ìdọ́gba ọgbọ́n inú ló yẹ ká kú lò bọ́rọ̀ bá dàbí èyí o ọ̀rọ̀ ìyá ṣe wá ní kàyéfì ní ìgbẹ̀yìn o. Dúnà ṣé gbogbo nǹkan tó ń bò mọ́ra látijọ́ yìí ni ṣé ìwà ìyàwó ẹ̀ tí mo dẹ̀ tún try láti correct tó tún fẹ́ jẹ́ kí n sọ ṣé gbogbo tó fojú ẹ̀ rí nìyẹn n tó ń mú mọ́ra tó ń bò mọ́ra ni bó ṣe ń treat ẹ̀ náà ni báwo ni ìyàwó gidi ìyàwó alálùbáríkà ìyàwó tó náà gbàdúrà wípé kò ń jèrè ọmọ mi tó máa ti ọkọ ẹ̀ mọ́ta wípé kó sun àárín títì mọ́jú torí wípé ó pẹ́ ń ta òkú dẹ̀ ti mọ́ tí kò tó wọlé. Ibi iṣẹ́ tẹ̀ yóò bọ́ kọ́lọ́ tí ò mọ nǹkan tó ṣẹlẹ̀ lọ́hùn àbí báwo ni gbóró ṣe rí tó fi léètì dé tí kálukú wá dẹ̀ mọ́ pé gbogbo olúwa lórílẹ̀‐èdè yìí kìkì tráfíkì ni tó wá tiẹ̀ mọ́ta tó wá sun ojú títì mọ́jú. Àgọ́ tó ń wojú ọlọ́run gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ábẹ̀lẹ̀ ta sí ẹni tó bímọ tó mọ bó ti ṣe ń rí tó wá ti ọmọ ọlọ́mọ mọ́ta ṣé tó ń fojú ẹ̀ rí nìyí ẹ tó lè ṣerú ẹlẹ́dẹ́sà pé mo wà lọ́dọ̀ yìí so definitely oríṣiríṣi tó tún burú jù báyìí lọ ló ń fojú ẹ̀ rí òde ń bò yẹn mọ́ra ó sọ̀rọ̀ mo tún sọ̀rọ̀ ó tún fẹ́ jẹ́ kí n sọ̀rọ̀ ìgbà wo ló dà báyìí tí wà tìyàwó ẹ̀ tiẹ̀ wá sí ọkùnrin òní nílé tí wọ́n wá di ìyàwó tó ń wá gbàgbọ́ ọkọ ọmọ ẹ lọ́wọ́. Mom. You know that is not true. Èmi lọ́kàn náà ẹ ṣe máa ń sọ orúkọ bẹ́ẹ̀ pé ó wà zoom position ọkọ èmi bí ìyàwó ẹ̀ ìyẹn ò ṣẹlẹ̀. I'm still the man, I'm still in control, I'm still in charge. Ẹ má sọ pé ó wà zoom position ọkọ because it's not true. Ẹ mọ̀ pé obìnrin máa react. Nǹkan tèmi náà ṣe ò dá tó náà bá lélẹ̀ ara mi mo ti mo wá sùn sí street. Torí ẹ̀ ló ṣe ń bínú. To answer what? Can two wrongs make a right? Ó sùn sí street ta ló yẹ kó sáré àmì páàkì wọlé wípé òkè kò wọlé o kójú má ka ẹ mọ́ bẹ́ẹ̀ o. Kò put àlàáfíà ẹ kò put into consideration rárá your well-being your welfare àtẹ̀mí ẹ pàápàá kò put into consideration. Mommy, you're overreacting. I'm not taking sides. All I'm saying ni pé she's just been a woman. I don't know máa ṣe yẹn. Ó yóò ti lẹ́sẹ̀ kan tí mo ṣe tó wà lábẹ́lẹ̀ tí ó fẹ́ kí n mọ̀ tó wá ń fi yẹn hùwà sí mi. Ó lè jẹ́ torí ẹ̀ náà. You overreact. So putting the welfare of my son into consideration, you call that overreacting? I'm sorry. Roland. Mom, can we just put that away? Let me know. Hey, Mom, are you angry? Hey, come on. Mom. What is it? Okay. I'm a shibai. Whatever tí bá ti lè gbà tó bá ti ń kọjá yẹn máa sọ pé okay máa fi boundary tiẹ̀ rí o tèmi tó bá ti sọ nǹkan tí mo like máa stop ọkọ̀ máa sọ. Ṣé tí máa ń bàjá ṣé kò ní dùn yín ni? Mi ní kó bàjá. Mi ní kó bàjá. Àwọn ibi tí máa ti rí pé ó ti fẹ́ ṣàṣejù máa kìlọ̀ fún pé kó máa yẹ. Ọ̀rọ̀ wáyé ó kọjú sáwọn kan ẹ̀yìn ló kú pọ̀ sáwọn kan wáyé ìdọ́gba ọgbọ́n inú ló yẹ ká kú lò bọ́rọ̀ bá dà. So oògùn yìí ṣe pàtàkì rẹ̀ má bàjẹ́ ní wọ́n wọ́n ti kọ́ prescription ẹ̀ sí lára. Yes. Kíyàwó tí ó kọ́ ẹ̀ mọ́ta ojú títì. Mọ́ mẹ́ẹ̀dẹ̀mẹ́nu kúrò mẹ́. Ìgbóró dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ tẹ máa ń gbà fọ̀pọ̀ yín ó ti lágbára jù. Gbogbo nínà tó máa ń nà ìyẹn ẹ̀dẹ̀ lè adapt mọ́. Ẹ wo ìyá mi ó ti change. Lóòótọ́ ló máa ń nà mí but nowadays ó ti change ever since that lose ọmọ wa.
mo notice pé bó ṣe máa ń nà mí tẹ́lẹ̀ tí wọ́n máa ń nà mí káàkiri inú compound tó bá gbá mi lẹ́sẹ̀ bíi 20 ìgbà tí bíi 10 ó ti change àmọ́ mo kàn á notice pé recently tí màá ti bá ní misunderstanding ó kàn lè gbá mi ní blow méjì ó fún mi ní ìgbà tí bíi 3 àdúrà ni màmá gbà fún wọn change. ọkọ mi ò jẹ́ bẹ́ẹ̀ mi dọ́rú ẹ̀ wò kò jẹ́ bá mi dọ́ irú ẹ̀ wò gbá mi ní ẹ̀ṣẹ̀ ọjọ́ tó bá try irú ẹ̀ agúnyán láyé àlọ́gbọ́bẹ̀ lọ́rùn gbé ọwọ́ sókè nà mí ẹ mà tutù o ẹ mà tutù o kí ló dé tẹ̀yìn ò kọ́kọ́ máa ń fún ní first attack náà tó bá ti kọ́kọ́ bẹ̀rẹ̀. First attack? How? bóyá kí n lè kọ́ yín pé ẹ mọ̀ ń pa ẹ̀. Tí èmi àti ẹ bá ní misunderstanding. alẹ́ tutù ètùtù. tí ń gbàdúrà fún ó ti ń change from ẹ̀ṣẹ̀ 20 ìgbà tí bíi 10 ó ti reduce now á change. bẹ́ẹ̀ náà ni mo gbọ́njọ́ tó máa ń nà yín dákú. tó ṣe dákú nìkan kan máa máa po ẹ̀jẹ̀ lẹ́nu etí mi bá ẹ̀jẹ̀ wọn máa jáde pé. ẹ tún ń po ẹ̀jẹ̀. ọkọ mi á nà mí dákú àkójẹ́ dọ́rú ẹ̀wò òǹgọ́ láti kọ́kọ́ àlejò méjì kọ́kọ́ àti kọ́kọ́ bọ́ lọ́hún lé kó tó nà mí dákú èmi kò ti bá tiẹ̀ jẹ́. first attack tí mo kọ́kọ́ sọ fún yín pé ẹ máa fún yẹn ìsáyà kẹ́ ẹ mú àdá àbí kẹ́ ẹ yọ ìgò kẹ́ ẹ kọ́kọ́ fi gun ẹ rí pé tẹ́ ẹ bá ti dọ́rú ẹ̀wò pẹ̀lú ẹ̀ lẹ́ẹ̀kan acid right kíá ni. Really? láì ṣe ran báwo ṣe máa mú gò tí màkàn ní mo kàn fẹ́ gúnyàn. I can't do that. My husband èèyàn tí mo bímọ fún. No, I can't. ìdí yẹn lẹ jókòó sí ọmọ wa jayé tiẹ̀ bàbá wa jayé ìyá gan wa jayé tiẹ̀ ní kálukú ṣòwò ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni. Ṣẹ́rí ọ̀rọ̀ táwọn òbí wa máa ń sọ òun ló affect wa ẹrù ẹni o ilé ọkọ ẹni o jókòó síbẹ̀ o kíní kan orí pé mi fi bàbá ẹ lẹ̀ òun ló ń ṣiṣẹ́ wá bíbí táwa yìí òun ló kó bá wa. ìgbà tí wọ́n nìyẹn. bó kí la fẹ́ ṣe mí ìdẹ níbi tí máa lọ ta ló fẹ́ gbà mí at this stage. alẹ́ tutù ètùtù ọjọ́ tó bá ti kọ́ fẹ́ gbọ́wọ́ sókè pé nǹkan kan fẹ́ lù yìí ẹ̀yẹ kọ́kọ́ fún ní first attack ẹni pé ara ẹ̀ máa rọlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ torí bẹ́ẹ̀ tí ní sùúrù yẹn náà ni níbo. ok nǹkan tèmi sọ fún mi sìn ìdẹ́ni tí máa fún ní first attack tó bá ti gbé wá kí n gbé fún un ọmọ kan tí máa ṣe máa mutí àti wọn tí yóò jẹ́ tó máa fún jẹ́ tó bá gbá mi báyìí máa fún jẹ́ ojú àlá ló ti lè ṣẹlẹ̀ but I'm not sure á lù tèmi ìbàjẹ́. bẹ́ẹ̀ni ìwé máa try ìjọ kódà máa try ìjọ bí àmà ti lọ sí lójú ẹ̀. ìta àgbẹ̀ láyà o igi yàtà kólókó lójú ìràwé kì í ta àgbẹ̀ láyà o kò sóhun kọ̀ọ̀kan kan dẹ́dá máa lè ṣe tí ó ní padà tó lára tó ròkè ilẹ̀ ló ń bọ̀. wọ́n ti rìvásì ẹ̀ wọ́n lè ti pè mí pé wọ́n ti rìvásì owó yẹn wáyé tó máa ń ṣe báyìí wọ́n lè sọ fún bí wọ́n ti rìvásì ẹ̀ padà mi láìkì kan báyìí ẹ kí lára fẹ́ ṣe ń sìn ọmọ mi ló ń kọ́ ọmọ mi ló ń kọ́ take water now Bolu má pè padà jẹ́ pé ọ̀la jẹ́ àgbẹ̀sì. Take water now. Drink water. Drink water. Just relax. Relax yourself. Let me put that. Wait. Let me call your daddy. Wait, sorry, calm down. It's not my friend now. Bolayo, stop picking. Wait, one sec. Pẹ̀lẹ́ ọkọ mi. Pẹ̀lẹ́. Please. Bolayo, stop picking up. Let me pick. Wait. Mama. Jẹ́ bí ọkọ mi. Salam. Ma. John. Báyìí ṣígẹ̀tì mo kọ́kọ́ ọ̀nà tó bẹ̀rẹ̀. Ọ̀nà ni ọmọ tó bá mi ṣígẹ̀tì. Mo kọ́kọ́ ọ̀nà tó bẹ̀rẹ̀.
ṣílẹ̀kùn ẹ fún mi. Ọ̀gá ẹ̀ gbọ́dọ̀ wọlé ni. Orí ò pè lọ́rùn. Salam. Yes sir. Mo ń dá inú. Ìyàwó mi kan. Ọjà ìlàlẹ́ àná bọ̀ ọ́ rush bolo àti fẹ́ jáde. Wọ́n rush bolo àti fẹ́. Bẹ́ẹ̀ni. Ìgbà wo nìyẹn? Alẹ́ àná ọ́ rush jáde. Bọ̀ wọ́n sọ tán lọ fún mi o. Ṣé òun nìkan ló rush ọmọ lọ ni àbí òun àtẹ̀yìn? Nínú àwọn nìkan. Bọ̀ mo lè tó wá ń tẹ́ra ti mọ ibi tó ń lọ bọ̀. Definitely mo èrò hospital ló ń gbé lọ. Hospital bẹ́ẹ̀ni sà. Lọ́wọ́ ọ̀ṣọ́ ọmọ mi lọ. Bẹ́ẹ̀ni mo ń doubt ní òbọ̀ torí ọ̀gbìn ni ọ̀gbìn. Ọ̀jẹ̀ wọlé pè mí. Fóònù mi ti wà switch off nígbà yẹn. Fóònù ẹ ti wà switch off. Okay. Má lọ. Àbọ̀ abá ni títẹ̀. Okay. O wà lé pẹ̀lú obìnrin wọ́n rọ̀ṣọ́ ọmọ lọ sọ́spítà ọpọlọ òde sọ fẹ́ ń gbé kó pè. Kí ló ṣe nọ́mbà òun náà àbí? Má jẹ́ fojú sùn ọmọ kò kíá. Má jẹ́ fojú sùn kúkú ní fífọ́ ọmọ ṣèpín lẹ́yìn ìpínlẹ̀ òtí tó. Bí bá kúkú ní kẹ́ máa kúkú dé ní dọ́là, mo ní kí nǹkan tó bàjẹ́ ó padà ẹ pẹ̀lú tó. Mi ò gbọ́dọ̀ sọ pé tèmi bàjẹ́. Ilé kọjá ju tèmi bàjẹ́ lọ. Àti tèmi ti gbàgbé odidi ọmọ tí mo ti rí láti jọ ìgbà. Bọ́lá hàn. Ẹkún ìgbéré wo ló sùn? Ṣé kó lè máa sọ kó dùn àbí? Kó dùn ẹ̀ àbọ̀ bá ní títì ẹ. Ṣọwárí ìwò sójú ẹ ti wálẹ̀ báyìí. Ojú ẹ ti yan báyìí. Pẹ̀lú ìjẹ́ lórí burúkú tí wà tíyàwó ẹjọ́ máa jà. Mo wà very sure wípé ibi tẹ́ tí ń nọra yín kàkiri nínú ilé ìbẹ̀rẹ̀ ti hit ọmọ yẹn. Yes, ọmọ yẹn fi kú. Ó fẹ́ nà mí àbí? Àwọn òṣìṣẹ́ máa ti ṣe mọ́ mi òṣìṣẹ́ máa ta pẹ́rẹ́ mọ́ mi. Yes, ó lè dé kó nà mí o. Ṣó ti yẹ nísìn? Ṣé bẹ́ẹ̀ ti pọ́ báyìí sìn? Kẹ́ ẹ bọ̀, kẹ́ ẹ dín, kẹ́ wá gbé lọ sórí dining, kẹ́ wá lọ fẹ́ẹ̀t sí, kẹ́ wá máa kó jẹ bí indomie. Ṣé ti gbọ́ ẹ̀yin méjèèjì? Ikọ́ ti máa bá ẹ̀yin méjèèjì pọ̀. Ẹ wo, ojú ẹ̀yin méjèèjì ara yín gan ó máa kọ́ ni. Ìpadàbọ̀ mi, ó máa ju ti àbìjà lọ. Ọmọ tí ò kì í sick, ọmọ tí ó bí òun fọ́tẹ́ náà kì í dùn. Lọ́sàn-án gan, lẹ́wọ́n ti pọ́ mọ́ kú. Ẹbí ò máa rí rẹ́ lẹ́yìn rí o. Àtìyàwó àtọkọ, ibi kan bẹ́ẹ̀. Ẹ wo, mo ń padà bọ̀ ní òsì. Bàbá yìí bọ̀. Bí ọmọ ọkọ yẹn ní kan sí bàbá yìí bọ̀. Ẹ wo mo yóò tú lé yẹn lọ ni. Ó kọjú sáwọn kan ẹ̀yìn ló kú kọ sáwọn kan wáyé ìlú dọ́gba ọgbọ́n inú ló yẹ ká kúrò bọ́wọ́ bá dàbí èyí o ọ̀rọ̀ ìyá ṣe wá nígbà ní fún ibẹ̀ yìí o. Very stressful. Oúnjẹ nìkan. Mo ti pè é kó mi pa mi. No, mi fẹ́ freshen up on sin. Màá kọ́kọ́ jẹun tí màá jẹun tán. Màá lè freshen up. Hey, Kike, get me water. Okay, sir. Water, oh. Okay, sir. Ó jọ joke lójú ẹ̀. But kò ń ṣe joke. It's real. So ìwọ fi ẹ̀mí sílẹ̀ sínú ilé láti jọjọ́ yìí. Ó sọ fún mi pé òun travel. Ó ń parọ́ fún mi pé òun travel àbí? Ó fi ẹ̀mí àtọmọ́lẹ̀ sínú ilé. Ìwọ nìkan náà ló ń fẹ́ láti fa.
ìwọ nìkan náà ló fẹ́ ṣúkúrá ìwọ náà nìkan náà ló fẹ́ ṣúkúrá wọnúkú ṣé orí nǹkan tí máa fi ojú ẹ̀ rí inú ilé ìwọ ọmọkùnrin nǹkan tí máa fi ojú ẹ̀ rí inú ilé wọ́n. You stupid! I am your husband! I am the man! àyànmọ́ tó ní lọ́kọ̀ gidi tó yọ ohun àmọ́ máa fi wà wọ́n lé síta òun ní ìwà kún. ọmọ mi dà kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló ṣe. ṣáyà ní kí ló ṣe olóhùn ní ibo ló wà kí ló ṣe. ó ní láti travelling ẹ̀ẹ́dùnmọ́dúnmọ́ ó ṣubú sílẹ̀ mi mọ̀ nǹkan tó ṣe àti gbé lọ sọ́sìpìtì àti bá ìpínlẹ̀ ti try nọ́mbà yìí ó ní kí títí ẹ̀ pé ó tẹ̀ tí wá pé lórí ẹbí gan ó tútù láwọn nọ́ọ̀sì ní ẹ̀wọ̀ mọ́ mi. ó dé láti travelling ó dẹ̀ ṣubú ó dé láti travelling ló ṣubú ẹ̀ ń bolú àwọn bàbá yìí sí ó yá ń bẹ̀ báyìí. Lẹ́dàá mi ṣe àánú mi o. Nígbà tó jù ń pọ̀ mi, ẹ̀rọ ni wọ́n pè nítorí pé nǹkan tó ń ṣe mí tó dájú pé ó máa gbóògùn. Àrí ayé ni mo sá o. Nígbà tó jù ń pọ̀ mi, ọ̀rẹ́ mi mú mi jáde. Ládé yìí ẹ̀yin awo ọlárẹ̀wájú nǹkan ìyàwó ẹ̀ tó mú wá òun la fi pẹ̀lú àṣejẹ owó yìí àṣejẹ ọ̀la ó wá bẹ̀rẹ̀ sí ń jẹ báyìí bẹ́ẹ̀ ni ó yá jẹ bó ṣe ń jẹ yìí ó ti dolówó ó dọlọ́lá ó dọlọ́lá ó dèèyàn pàtàkì láàrin ìlú ó dèèyàn pàtàkì láàrin ẹbí láàrin àwùjọ ó yá máa jẹ. jẹ máa wojú ẹ. Ọlárẹ̀wájú sórí bó ṣe júṣe fáwọn àti ṣíwájú ó ti júṣe fún ọ̀nà bẹ́ẹ̀ ni láti sìn lọ wàá máa náwó láti sìn lọ wàá máa rọkọ̀ mọ́kọ̀ láti sìn lọ wàá máa bímọ lémọ ó ti júṣe fún ẹ o. Ọlárẹ̀wájú mo gbọ́ láwọn ọ̀rẹ́ ìtọ́nà ẹ wá nínú àwọn olórin wa rí pé tí ọ ṣọ̀wọ́n orin mélòó náà ló ń kọ tí gbogbo àgbáyé ti ń gbà tí wo má wà débẹ̀ tán kó tàpá sínú ẹgbẹ́ yẹn àjùṣe fún ẹ. ó wá ní kìlọ̀ o sórí àlùjọ ní owó ẹ ìyàwó ẹ ló máa lò gbogbo nǹkan tíyàwó ẹ bá ń fẹ́ láyé ló gbọ́dọ̀ máa bá fẹ́ tíyàwó ẹ bá ló pọ́n ó pọ́n náà ni tó bá ní ó tẹ̀ ní o gbọ́dọ̀ fọwọ́ kan o tó bá gbá ẹ létí o dọ̀bálẹ̀ bẹ́ ni o gbọ́dọ̀ fọwọ́ kan náà o gbọ́dọ̀ fọwọ́ kan náà o gbogbo nǹkan tó bá fẹ́ nílé ayé o ní kó máa ṣe fún kó máa tọ́jú ẹ̀ ọjọ́kọ́jọ́ tó bá fọwọ́ kan tó bá nà ìléru àsùnbí o omi á tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu. àbọ̀wọ̀lá sọ fún mi lọ́àbí tó bá dínú àdòdì
mo ti fi ọ̀nà ọ̀la ẹ̀ mo ti fi hàn ẹ̀ báyìí ọ̀nà ọ̀la tèmi náà dẹ̀ ló ti rí ṣó ti gbọ́ ogun kan tó lórí sọ ibi ọ̀la ẹ̀ gbọ́ngàn ló wà yìí á lè dá lọ́pọ̀lọpọ̀ kó gbọ́ ìkìlọ̀ tó lórí sọ. Ọlọ́rẹ̀wájú sọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé ìlànà ìjọba tàbí wọ́n ló wà ń di ẹ̀. Abájọ gbogbo wa tí mò ń wù nínú ilé yìí Ọlọ́rẹ̀wájú wọ́n ló wà ń di ẹ̀. èyí náà kọ ọ̀rọ̀ yẹn ó ṣe farada fún mi náà. ó padà lọ bá àwọn ẹgbẹ́ mi pé ìdààmú tí mò ń rí lára kejì nítorí wàhálà tí àlejò náwó fi ṣe ẹ̀mí ò lè dúró mọ́ mi ò lè gbà mọ́. o ṣe ẹgbẹ́ mú àbíkí ni mò ń gbọ́ yìí pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tí mo bẹ́ẹ̀ sọ ṣé o máa ń wọnú omi tọ́kọ sọ́pọ̀ tútù mọ́ òun. mi ò ṣẹgbẹ́ yín mọ́ mi ò ṣẹgbẹ́ ìnira mọ́ mi ò ṣẹgbẹ́ pákáleke mọ́ mi ò ṣẹgbẹ́ tó jẹ́ pé obìnrin ló máa control mi mi ò ṣe mọ́ mo fẹ́ dúró dásìkò ọlọ́run obì ẹ̀fà yín rẹ̀ ìrùkàrẹ̀ àṣẹyìn rẹ̀ ìlérùn yín ni mo ṣe mọ́ I'm done. èèwọ̀ wo bóyá o ti gbàgbé o mọ̀ pé kẹ́rù o tó jọba kì máa ṣiṣẹ́ ọjọ́ kan ìwọ ló ṣe mọ́ tó bá ló ṣe mọ́ tá a bá fẹ́ sọ́ tó bá gbọ́ eku ẹ̀ ò ní ké bí eku ẹyẹ ò ní ké bí ẹyẹ ọmọ ìyẹn ò ní fọ̀ bí ọmọ ìyẹn bóyá ló mọ̀ pé nǹkan burúkú a máa jálu nǹkan burúkú nílé ọ̀rọ̀ a máa jálu ọ̀rọ̀. ẹ má ṣe ẹbí ọlọ́run ẹ kì í ṣe ọlọ́run ẹ̀yin kọ́ lẹ dá mi màá dúró dásìkò ọlọ́run. wo bó ṣe ń lọ yẹ kò ní í dọ̀hún láyọ̀. kò lè dọ̀hún kò lè débẹ̀. ẹ filẹ̀ ṣe wá ó ti ṣiṣẹ́ o ó ti ṣiṣẹ́. ní àárín àwọn àsìkò nígbà tí mo ṣàkíyèsí àwọn fún ara mi mo jáde síta ṣùgbọ́n nígbà tí mo máa fọba lé ọ̀rọ̀ yẹn fún mi wọ́n kìlọ̀ fún mi wọ́n ní kí n ṣọ̀rọ̀ tí etí kankan gbọ́dọ̀ lóòótọ́ látijọ́ tí àṣírí ọ̀rọ̀ ìtútù sí mi lọ́wọ́ tí mo ti rí bí òkodoro ọ̀la ọmọ mi ó ti ń jẹ́ ìbànújẹ́ fún mi àmọ́ ṣe ni mi ò gbọdọ̀ sọ síta ibi tí wọ́n dé mi mọ́ nìyẹn tí kì í bá ṣe bí mo ti ṣe ń sọ yìí ó dá mi lójú pé nǹkan ọgbọ́n mọ̀ wípé mo mọ̀ nípa gbogbo àṣírí ìrìn àjò ọ̀gbẹ́sí ayé àbí àbí nígbà tó sọ fún mi wípé tó bá ti di nǹkan tí etí bá ti ń gbọ́ dáadáa máa ṣẹlẹ̀ sólódì ẹ̀ nínú wa ni mo tó kalẹ̀ torí ẹ̀ ni mo ṣe fi sí lórí ẹgbẹ́ má wò mí bí mo ṣàánú rẹ̀ ẹ̀yà mi tó kó rẹ̀ sí báyìí. òkú ọ̀rọ̀ ọmọ òkú ọ̀rọ̀ ọmọ lágbára lọ́wọ́ ó dèrè ó aya mi pẹ̀lẹ́ wà lónìí jẹ́ tiẹ̀ ó ti gbọ́ mi. ọlárẹ̀wájú sórí pé sùúrù ló ní ilé ayé téèyàn bá ṣe sùúrù ní tó ń wá ààtò lọ́wọ́ ọlárẹ̀wájú sùúrù ló ṣe lo ilé ayé tó o bá ṣe sùúrù ni gbogbo nǹkan tó ń wá kó bá tó ọ lọ́wọ́ àìṣe sùúrù ẹni ohun tó fọwọ́ ara ẹ̀ fà báyìí àwọn àgbà náà pòwe wọ́n ní béèyàn bá pẹ́ láyé títí yóò jẹran tó jẹrin lọ àìṣe sùúrù ẹni wàá gbòòrán sí ó tó fọwọ́ ara ẹ̀ fà lágbára ó bọ̀ ń bẹ̀ wàá bọ̀ ń bẹ̀ o aya mi ọkọ̀ ẹ balẹ̀ wàá lónìí jẹ́ tiwa tá a bá ti kú òbí báyìí sísìn ọ̀dọ̀ Fágbàmílà ni mò ń gbé lọ ó gbóná gbogbo tó ń ṣeun ọwọ́ kan ni ó mú kó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. Kejì ẹ jọ̀ọ́ bàbá mi
lójú dára sí mi. Wọn kò síbi tó ń lọ. Kí ló dé? Mi ò lóbi kankan. Wọ́n á tọ́jú ẹ̀. Inú ìdòwò ni wọ́n fúnra náà ló máa tọ́jú ọkọ rẹ̀. Bẹ́ẹ̀ni. Lọ́jọ́ máa tọ́jú ẹ̀. Ẹ̀kọ́ tó kó mọ̀ pé pẹ̀lẹ́. Ẹ bá mi sọ fọ́mọ mi pé gbogbo ẹni tó bá wá wà kú wá ó máa lérí kúrì o. Ẹ sọ fún pé Ọlọ́run nìkan ló ń láyọ̀. Kí ló ṣẹlẹ̀? Ẹyin ìfọ̀tọ̀ ọ̀yà ìfọ̀tọ̀ ọ̀yà ilé. Tí o ṣe fún tẹ́dá máa lè ṣe tí ó ní padà tó lára tó ròkè ilẹ̀ ló ń bọ̀ inú ayé máa jó ó jíjọ ọ̀run lọ inú ayé máa jó ẹ dákun mo bẹ̀rù ayé mo bẹ̀rù àdáyémú àwọn náà ni wọ́n ń ṣe bí ní kankan o àwọn náà ni ṣe bí bìtáyé ló ń gàn sí pẹ́dà bá fagùn o dandan wọ́n á fàgbó kí là ń sáré ayé fún náà ẹ ṣọ́ra o ẹ ṣọ́ra o kó má padà fẹ́ bí wá ní ẹ ṣọ́ra o ẹ kíyèsí o.